Olúwa lọ tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó lé ọ yípo mímọ́ pẹ̀lú àyà funfun ẹni tí kò gbọ́ ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn òní yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ẹsẹ̀ keje wípé ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kọ́ba ògo kó wọnú ilé wá. Alọ́ba ògo yìí o Olúwa tí ó le tí ó lágbára Olúwa tí ó lágbára ní ogun àní ẹ gbé orí yín sókè kí a sì gbé yín sókè kí ọba ògo kó wọnú ilé wá. Alọ́ba ògo yìí o Olúwa àwọn ọmọ ogun òun náà ni ọba ògo. Agbára Ọlọ́run mi ò lè díbàjẹ́ o láéláé. Agbára Ọlọ́run mi ò lè díbàjẹ́ o. Now I call the name of Jesus Christ to take control of this pavilion. Amen. In the name of Jesus. Amen. I anoint this ground anew with the oil from the city of Jesus Christ, Amen. Israel. Amen. In the name of the Father, Amen. The Son, Amen. And the Holy Ghost. Amen. And again, I re-anoint this pavilion with the holy water from Jordan in Israel. In the name of the Father, Amen. The Son, Amen. And the Holy Ghost. Amen. Everybody that's saying amen, goodness and mercy follows you home. And I'm raising this mantle from the city of my Jesus Christ to anoint this pavilion, this hall, in the name of the Father, Amen. In the name of the Son, Amen. In the name of the Holy Ghost. Amen. And I now anoint butter sauce. That the power of the Lord, Amen. Will surround them. Amen. Both the husband, Amen. The wife, Amen. The children, Amen. And their work, Amen. Their job, Amen. Their ministry, Amen. Is anointed anew. Amen. God, you told me wherever I get to, and I raise this mantle, whoever is seeing it, it's not the mantle that I believe, but I believe in the God of Israel where I brought it. And the God of Israel is Jesus Christ of Nazareth, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, who is the God of Israel. Come down right now and take over. Amen. Devil, you are casted out. Amen. Jesus, you coming in. Amen. Now and forever. Amen. In the name of the Father, Amen. In the name of the Son, Amen. And in the name of the Holy Ghost. Amen. The Spirit of God take over. Emimo egba sese egba àkóso báyìí egba sese egba àkóso báyìí Ọlọ́run bàbá gba àkóso Ọlọ́run ọmọ gba àkóso Ọlọ́run ẹ̀mí mọ́ gba àkóso kí gbogbo àwọn èèyàn lè lọ níbí pẹ̀lú ìdáláre ní orúkọ Jésù Olùgbàlà. Bí a bá rí ẹnikẹ́ni tó ní ìṣòro kan, ọmọ, ọkọ, aya àbí iṣẹ́, lórúkọ Jésù Kristi ọ̀nà ńlá báyìí. Mo gbàdúrà bí wòlíì pé ọ̀nà ńlá fún ọ. Ayé rẹ̀ sì lójútùú. Ìrànlọ́wọ́ dìde. Ogun ṣẹ́. Ní orúkọ Jésù Olúwa wa. Go ahead if you want to clap for Jesus because he's already here. He's already here. Anew. Are you ready to praise him? Because I believe this man, Botosho, wants me to praise the living Jesus Christ.
I mean the living Jesus Christ, not the dead one, the one that is risen and is alive forever. And that's why I'm here. Hikayaburi yende soto ile rubina saida yende toriala ba sotoya hikatobi irama soturi kandai bulia enyogun ọ̀run ọ̀kẹ́ àìníye ẹgbà iṣẹ́ yín ṣe Ọlọ́run bàbá mi Àkàndé Ẹdẹ, Ọlọ́run bàbá mi Àpọ́sù Ayọ̀ Babalọ́lá, Ọlọ́run bàbá mi Ọbádáre ẹgbà iṣẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí kò sí ẹni tó wà nínú ọgbà yìí tí ò ní rí ìyanu Ọlọ́run lọ. Yes, in the name of Jesus Christ. Arúgbó ọjọ́ mo mọ̀ dé o. Àtàbàtúbú Olódùmarè àtọ́fara tìbí òkè. Mọ̀nàmọ́ná tó ṣojú ọ̀run màró. Akọ́dá ayé. Aṣẹ̀dá ọ̀run. Ọba lánàá, ọba lónìí, ọba títí láéláéláé. Bàbá mi aṣòro kọlù bí òkìrì gbígbẹ. Mọ̀nàmọ́ná tó ṣojú ọ̀run màró. Ẹ̀mí àwọn wòlíì jàgàdàjàgàdà gbàgbàgbàgbà rabatarabata gbòrògbòrò kàmàyàkàmàyà. Ọba tí ò ní bẹ̀rẹ̀ tí ò láàrin, ọba tí ò dẹ̀ lópin. Adájọ́ mọ́tà ṣe é, alóhùn gbogbo lódùlódù. Ìwọ ni àwa yóò. Òun lé Ọlọ́run tó bá ti mórí mi wàá máa jó wàá dà máa rẹ́rìn wàá dà máa yọ̀ torí ayọ̀ rẹ ti dé látòní lọ. Ìwọ tó bá mórí mi ṣáà máa hó mọ́ ẹ̀.